Lórí bọ̀bọ̀ tó post ọ̀rọ̀ tó pera ẹ̀ ní Adeyinka grandson tó post ọ̀rọ̀ nínú Odùduwà Republic group lórí Facebook rí. Bọ̀bọ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ nílò nǹkan tó ń fún lésì gidi because bí mo ṣe wà yìí mi ò ń sábà máa ń make comment tán bá ti post nǹkan sórí Facebook pé àbí online mi ò kì í pass comment mi make comment but mi tiẹ̀ lè fi mọ́ra rárá ni pẹ̀lú nǹkan tí eléyìí tó lóhùn Adeyinka grandson tó ń sọ kàntànkàntàn bí ọmọ wèrè yẹn. Lóòkó orúkọ tèmi ẹni ìpè Olúfẹ́mi ọmọ Bádégbóyèga, I'm from Ekiti State. Mo wà lára àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè fún ìran ìgbẹ̀yìn ọjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí Ọlọ́run rán sí orílẹ̀‐èdè yìí dáadáa. Tó o bá lọ search ẹni ìpè Olúfẹ́mi Bádégbóyèga on Facebook, wàá rà àwọn mẹ́sẹ̀jì àtàwọn ọ̀rọ̀ tí Ọlọ́run ti lò mí sọ sí àwọn ìjọba àti bí orílẹ̀-èdè gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ti fi hàn èmi láti bí ọdún kan sẹ́yìn. Mo dẹ̀ ń dákẹ́ mo ń wọ̀chẹ̀ lọ torí kò sí nǹkan tọ́lọ́run bá sọ tí ò ní wá sí ìmúṣẹ rárá. Gbogbo kọ́ńtànkọ́ńtàn eléyìí tó ń sọ yẹn òórùn ọ̀rọ̀ gbadagbada ni wọ́n fúnra ẹ̀gbọ́n akúrí ni ẹ́. Mo dẹ̀ rò pé ara àwọn tó ń jẹ lórí tébù àwọn olóṣèlú ni ẹ́ tó bá tẹ̀ ti rẹ́nu ẹ̀ gan á ti rí bí ẹnu ọmọ ajẹ bọ́ǹsì o ò sọ́gù kan rí o dẹ̀ dúró sínú Nàìjíríà yìí ló jẹ́ kó máa sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rọ̀ ò gbó lẹ́nu ẹ̀ òun sọ̀rọ̀ bí ọmọ títọ́ ò tí ì dá lẹ́nu ẹ̀ bí ọmọ àròbó. Òun dárúkọ Tinubu olórí burúkú kan. Kí ló ń jẹ́ Tinubu? O ò mọ́jọ́ tí Tinubu ti wà nínú ìjọba ni ṣebí ìjọba òun ló wó tán yìí. O ò mọ́jọ́ tí àwọn olóṣèlú tán sọ pé wọ́n tún fẹ́ dìbò wọ̀nyí. O ò mọ́jọ́ tán ti ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí tó jẹ́ pé at the end of the day gbogbo ẹ̀ ò lójú tó jẹ́ pé àwọn ọmọ wa títí dé ìrandíran látòrí àwa ara wa tí ò sójú tù mọ́. À ń sọ pé orílẹ̀-èdè Yorùbá òun sọ kàntànkàntàn. Sunday Igboho sọ pé kò ní sí election. Ṣé Sunday Igboho nìkan ló ń sọ̀rọ̀ ni? Àbí àwa ọmọ Yorùbá tá a jójú lówó tá a mọ nǹkan tá a mọ ibi tí àwọn ìrandíran ẹ̀ àwọn Tinubu ẹ̀ àtàwọn olórí burúkú tó ti wóye Nàìjíríà tá a mọ ibi tán bá dé. Àwa tó rí ń ta tá a wà nínú Nàìjíríà tá a mọ gbogbo bọ́rọ̀ ṣe rí. À ń sọ̀rọ̀ through Sunday Igboho ìwọ wá ń sọ kàntànkàntàn ìwọ títọ́ ò dá lẹ́nu ẹ̀. Kí ló mọ̀ tó ń sọ? Kan jẹ́ kí Tinubu da ààrẹ tó bá ti da ààrẹ tán orílẹ̀-èdè kìíní kan pé òṣèlú. Nǹkan táwa ń sọ ni pé kò sí election. Ìjọ tá a ti ń ṣe election tá a ti ń dìbò fún wọn níbo lọ̀rọ̀ Nàìjíríà forí tì là ń sọ fún ẹ ìyálàyà ẹ níbo lọ̀rọ̀ Nàìjíríà forí tì là ń sọ. Gbogbo Nàìjíríà wọlé wọn lórí báyìí ó yẹ kó dọwọ́ bojú ni ó yẹ kójú máa ti gbogbo àwọn tó ti ń ṣòṣèlú at least láti bí 20 ọdún sẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn tó ti ń ṣòṣèlú títí dé ní láti bí 20 ọdún sẹ́yìn ó yẹ kójú ti ìrandíran wọn. Ọ̀pá aládé ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. The labour of our heroes part ó ti go in vain mọ́ wọn lọ́wọ́. Gbogbo orílẹ̀-èdè ti dojúrú mọ́ wọn lọ́wọ́. Kò sí nǹkan kan tó wọ̀ọ̀kì mọ́. Olórí burúkú ẹ wá ń sọ pé ó ń dún kọ̀tọ̀kọ̀tọ̀ lẹ́nu. Ta ló sọ election wo? Ìyálàyà ẹ ìwọ wá sí Nàìjíríà kó ló fẹ́ wá ṣe election tó bá ti jẹ́ ẹ́ dànù. Ìyálàyà anybody tó bá ló ń fẹ́ ṣe election lórílẹ̀-èdè kó múra ikú òjijì. Kò sí election mọ́ nílẹ̀ Yorùbá sẹ́ẹ̀. Bó ṣe wà yẹn tán bá lè ṣàgbádé only election tí a lè sọ pé kó ṣẹlẹ̀ báyìí ni pé tí wọ́n bá gbárùkù ti Yorùbá nation ká gba Yorùbá nation ká ṣòfin tiwa kó wá lóun fẹ́ ṣe president o kẹ́nìbọ̀dì wá jáde pé òun fẹ́ ṣe o àṣé afẹ́ bẹ̀rẹ̀ tiwa lákọ̀tún. Nàìjíríà ò ṣeé ṣe mọ́ dídán kọ́ ni olè yín olè ẹ torí pé o ti ń rí èrún àkàrà jẹ ẹnu ẹ bí ẹnu ajẹ bọ́ǹsì yẹn torí pé wọ́n ti ń jàjẹ kù sí ẹ tán ti ń fàjẹ kù ránṣẹ́ sí ìrandíran ẹ níbi tó lọ apamọ́ sí lókè òkun. Gbogbo àwọn tó bá ti ń rí èrún àkàrà tó ń bọ́ lórí tébù àwọn olówó jẹ ló máa sọ̀rọ̀ bó ṣe máa sọ̀rọ̀ yìí. À ń dúró de gbogbo yín ẹ jáde síta kẹlẹ fẹ́ ṣe election tẹ́ ẹ bá ti ní rí kú òjijì yé. Ṣé Sunday Igboho nìkan ló rò pé ó ń sọ̀rọ̀ ni? A ní kò sí election nílẹ̀ Yorùbá ó ti tó jẹ́ tí ìyálàyà tiẹ̀ tó bá jẹ́ olórí burúkú ìyálàyà tèmi ò ṣe olórí burúkú tí ìyálàyà tiẹ̀ àti bàbá ńlá bàbá ẹ bá fẹ́ kú sóko ẹrú bàbá ńlá bàbá tèmi ò lè kú sóko ẹrú. A máa jàjàgbá Yorùbá nation ti wá tí a bẹ̀rẹ̀ lákọ̀tún káwọn ọmọ wa lè rọ́nà lọ ìyà tí àwọn bàbá wa jẹ tí àwa jẹ káwọn ọmọ wa má bàa jẹ. Tí ìrandíran ẹ bá fẹ́ kú sábẹ́ Haúsá ìwọ àti Tinubu ẹ kóra yín ẹ máa lọ sàbújá ẹ lọ máa ṣẹrú Haúsá àtàwọn tó bá kù tó bá fi ṣẹrú Haúsá àwa tó bá kù wá sílẹ̀ Yorùbá àmọ́ra wa. God bless you everybody, God bless you.
ìsọkúsọ yẹn mi ò kí n sábà ń dá pàṣẹ comment ṣùgbọ́n ìsọkúsọ tí Adéyínká grandson sọ yẹn láti máa sọ̀rọ̀ sí Sunday Igboho torí sọ pé kò ní selection. Sunday Igboho nìkan kọ́ ló sọ̀rọ̀, gbogbo wa nílẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ kò selection mọ́, àdìbò fún olórí burúkú kankan mọ́. A fẹ́ ní Yorùbá nation ká bẹ̀rẹ̀ tiwa lákọ̀tún bẹ̀ jẹ́jẹ́ kẹ́ẹ̀tọ́ ohun yìí kò hùn yín o, ẹ̀yin ẹ do otherwise. Tẹ́ ẹ̀ bá ti ní rí kú òjijì ẹ do otherwise. Akọ́kọ́ máa face ara wa nílẹ̀ Yorùbá, a máa sanitize, a máa fọra wa mọ́ná. Ẹni tó bá máa kú kó kú, ẹni tó bá máa kú kó kú. Àwọn tó bá kú yẹn à ń ṣe ilẹ̀ Yorùbá. Kí lẹ́ ń sọ fún wa kọ́ńtọ̀kọ̀tọ̀ bẹnu kọ́ńtọ̀kọ̀tọ̀. Òun náà kan wà ní UK, wọ́n ń sọ̀rọ̀ lórí fóònù, wọn náà ń ṣe Oòduà nation. Kí ló ń sọ bẹnu ìwọ tí títò ò dá lẹ́nu ẹ̀ yìí.